relate while others follow. Òjijì ṣẹ́jìlá nínú eré látọjọ́ tó ti pẹ́. Gbogbo ẹgbẹ́ mi lówó kìtì pé kí ni mo fẹ́ ta. Kí lobìnrin jẹ́ látọ̀ ọjà, èrè ni ó dájú. Iṣẹ́ eré ni iṣẹ́ mi, iṣẹ́ eré ni iṣẹ́ àṣelà májèlé bọ́ níbẹ̀. Iṣẹ́ eré ni iṣẹ́ àṣelà májèlé bọ́ níbẹ̀. Iṣẹ́ eré ni iṣẹ́ àṣelà. Bẹ́ẹ̀ni, iṣẹ́ eré iṣẹ́ àṣelà ni ẹni tá a gbé wá sórí ètò lẹ́ni. Ọlọ́run mà ṣe o pé ìwọ mi gbé ẹja ńlá. Ẹ jẹ́ kí bàbá wọlé sí orí ètò báyìí. Tálẹ́yìn tí mò ń sọ, tálẹ́yìn tí mò ń pariwo, tálẹ́yìn tí mò ń polongo. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ti máa wo ojú wọn báwọn pé èèyàn ńlá nìyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pòǹgbẹ látọjọ́ ìwá pé a fẹ́ rí wọn sójú. Ojú ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀ fọ́lọ́kọ lágboolé eré orí ìtàgé àti sinimá àgbéléwò. Ta ni mò ń sọ? Ẹ̀yin ò ní bá mi tí mò ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Bá mi Yemi Adegunju of Africa. Àwọn ni mo gbọ́ sí orí ètò lónìí. Bàbá ẹ máa kú dédé ìwòyí o. Ẹ wá bá wa jó gbogbo ayé. Ẹ̀yin ènìyàn ẹ wá bá wa yọ̀ wá ṣe ń tẹ́nìkan ò ṣe rí. Ẹ wá wo yanu ní Lagidigba. Ìlúbìnrin gòkè àgbà. Òjìgì àlọ́yé o. Àwa ò fẹ́, àwa ò falágbèrè nínú wa. Àwa ò fẹ́ kó ní ṣìnà bá wa gbé mọ́. Ìṣe wa ni, àṣà wa ni. Ẹni tó ń bá òdìgbò dáńgárí àwa ò fẹ́. Bàbá ẹ ṣeun pé ẹ jẹ́ wa ní o. Ẹ jẹ́ ká gbọ́ sí ìbéèrè míì. Ẹ sọ̀rọ̀ nípa sinimá kan tẹ́ ẹ ṣe ní ẹ̀kan, ìyẹn sinimá Lagidigba. Bí a wo àgbékalẹ̀ sinimá yìí, mo fẹ́ lè sọ wípé àkọ́kọ́ irú ẹ̀ tẹ́mi ó kọ́kọ́ rí tí wọ́n kọ́kọ́ gbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àgbálá ayé nù tó ṣe pé kìkìdá obìnrin ni láti ìbẹ̀rẹ̀. Àwa obìnrin ni yọ̀ ayé. Ṣé báwa làwa ń bóbìnrin kí wọ́n tó wá jẹ gàba lé wa lórí? Àwa ò ní lè gbà o. Ká tún ṣẹrú ọmọ tí a lóyún wọn, a ó tẹ ìlú wa. A ó ṣe nǹkẹ́nìkan ò ṣe rí. Ìlúbìnrin gòkè àgbà wa. Òjìgì àlọ́yé o. On popular request, we are reshooting Lagidigba before the end of this year. By the grace of God, we will call it Return of Lagidigba for the campaign of pandemic rape that is existing in Nigeria now. They don't deserve to be harassed. This film is going to condemn any harassment on women. So that is the theme of the Return of Lagidigba. Bàbá kẹ́ tó mọ tẹ̀síwájú, àwọn olólùfẹ́ yín wọ́n ń da òbítíbitì pè bòmí, àwọn èèyàn ń pè wọlé, àmọ́ ẹ jẹ́ ká kọ́ sáré gba ìpè ká gbọ́ tí àwọn olólùfẹ́ yín ní fún yín. Ẹ jẹ́ kí n gbọ́ ẹni tó wà lórí ìpè báyìí. Hello. Hello, ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ẹ yí rédíò yín sílẹ̀ tàbí kẹ́ kúrò ní rédíò yín. Bàbá wa Yemi Adegunju lẹ́ ń wò live and direct yìí.